Alias West, Seaway West, the CEO of Omades. Lumoraji is my brother. He's a brother to me. I don't know about him. You're too nice that I mean. Very good. Àdúrà fún mi ni pé Ọlọ́run bá mi pèsè fún àdúrà máa ròkè Ọlọ́run àti báyìí lọ. It's a brother to know. Èèyàn kì í regret tó bá mọ olúmọ̀ rájí. Èèyàn kì í ló máa báyọ̀ ṣe tó bá wọn èèyàn ṣe ó lè jẹ́ èèyàn gidi. Kò sí nǹkan tá a fẹ́ ṣe tí òfin bá wa káàjọ fi máa wà àjọ máa wà 247. Tó yọ gidi ni. Wà á lè sọ nípa ìyá ọlọ́mọjọ́ òní tí gbogbo èèyàn wọ̀ sí Aminatu Papapa. Ìyá ọlọ́mọjọ́ ni Aminatu Papapa family mi ni torí Ìjẹ̀bú lè mi náà. So very nice woman. Ó ṣe Aminatu Papapa I don't know how to explain but mo mọ̀ pé èèyàn dáadáa ni. So mo lè máa dúpẹ́. Àdúrà yín fún bébí tó ọmọ àdúrà fún bébí náà ni pé a ti mọ ọmọ báyìí lágbára ọlọ́mọ yẹn náà máa mọ̀ wá Ọlọ́run adẹ̀ ti bá wa jẹ́ kí ọmọ yẹn náà dàgbà tó darúgbó lọ́rọ̀mọ́ ṣe ní ọmọ dáadáa ìwé dẹ̀ jẹ́ ọmọ tí kò ṣe bí ọmọ láwùjọ gbogbo àdúrà tí wọ́n ṣe fún bílé ni so kí Ọlọ́run jẹ́ kí àdúrà yẹn tó wà bá ọmọ yẹn àti pẹ́rẹ́ǹtì ẹ̀ náà àwọn èèyàn pọ̀ tó wà àwọn òṣèré ńláńlá Okay, gbogbo àwọn tó wá lọ pátápátá àdúpẹ́ lọ́wọ́ wọn ẹ ṣé gan thanks for coming àárín ìkọrin bára wa máa ṣe àdúpẹ́ lọ́wọ́ wọn fún ṣáájú olúwa mi báyìí àwọn èèyàn ńláńlá àwọn ọ̀rẹ́ mi àwọn èèyàn mi àwọn èèyàn ńláńlá àwọn náà wà mí báyìí so gbogbo pátápátá la àdúpẹ́ lọ́wọ́ wọn. àdúpẹ́ lọ́wọ́ Kole o thanks so much really appreciate the people aṣọ èèyàn láṣọ èèyàn and then dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé everybody turn up and everything was successful. Mr. Lumoraji aka King of Swagger we have been together for past 20 years and we have a good relationship together in fact sometimes I'm like ẹ̀gbọ́n irọ́ kìnnìkan ó máa ní kí ló dé ó yá mo ti gbọ́ nǹkan tó sọ yá jẹ́ ká ṣe kò fẹ́ wàhálà rárá kò láìkí wàhálà kò láìkọ́ tó ń jẹ́ wàhálà rárá he's a very strong person èèyàn tó dẹ̀ nígbàgbọ́ tó believe nínú Ọlọ́run ni pé Ọlọ́run máa ṣe everything máa wà successful ṣé ìjẹ́ kò ní ọ̀dọ́ ń pọ́njú kò ní ọ̀dọ́ láìkí wàhálà ó bí pé when it is done everything máa wà okay ṣé ìjẹ́ kò ní ọ̀dọ́ máa ń pọ́njú kò ní ọ̀dọ́ máa ń rush life ó ní ọ̀wà tó ń gbọ́ fọ́ lára wọn àti person because tẹ́ bá wọ̀ṣẹ̀ tó bá gbé bá ti gbé kan tó le ó máa ń sá that is why ẹ pé sometimes tó bá fa ayọ̀ sí àwọn àti tàbí ọmọ ṣe rẹ̀ ẹ máa gbé normally kò ní fẹ́ gbé sílẹ̀ because ẹ̀yọ́ tó máa ń tìjú ni òun fẹ́ kan tó máa rí bẹ́ẹ̀ sí àti lóṣù òun sí ọmọ báyìí orúkọ yìí orúkọ mi ni Ìlà Abbas Adékúnlé CEO Level 296. ṣé wàá lè sọ nípa ìyàwó wọn tí a mọ̀ sí Aminatu Papapa. ìyàwó Lumoraji ìyàwó náà mi tọrọ ìyàwó ni ìyàwó láti bá ẹ̀ka gbogbo aláwọ̀ kan tó ń lọ omi tó láforí tì ní lọ àgbàdo
gbàdúrà fún mi lágbára Ọlọ́run tó bá tó àsìkò láti máa jẹ wọn náà oúnjẹ náà àdìbí ṣàwátì lágbára Ọlọ́run kò dẹ̀ ní pélé kòrò òde lágbára Ọlọ́run òun tó ṣe wàhálà tó máa jẹ ọ̀rẹ́ lágbára Ọlọ́run. ẹ bá a dárúkọ ilẹ̀ kan. àtẹ̀lá Abbas Adékúnlé tí yóò lẹ́wọ̀n fún náírà. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.